láti fi support ti yín náà wípé yín náà ẹ support Agbala Gabriel. Ọ̀rọ̀ owó kọ́ leléyìí o, èmi ò béèrè owó lọ́wọ́ wa o, mi ò béèrè lọ́wọ́ wa. Ọlọ́run ló máa dáàbò bò ọ́, ìwọ àti gbogbo àwọn team, gbogbo àwọn crew, gbogbo àwọn tó ń bọ̀ ọ́n ṣiṣẹ́ pátápátá ní media house, gbogbo wọn pátápátá, gbogbo àwọn alábàáṣiṣẹ́pọ̀ ẹ pátápátá, lórúkọ Jésù ààbò Ọlọ́run yóò dájú lórí yín. Bẹ́ẹ̀ bá ṣe ń gbé mọ́tò tẹ́ ń travel lọ, tẹ́ ń travel bọ̀, tẹ́ ń lọ láti lọ máa ran àwọn èèyàn lọ́wọ́, àwọn mission yín bẹ́ẹ̀ ṣe ń lọ, Ọlọ́run á máa bá yín lọ, á máa bá yín bọ̀. Ẹ ò lè lásídẹ̀ǹtì lórúkọ Jésù Kristi. Gbogbo ẹnikẹ́ni tó bá pinnu ẹ̀ fún yín pé kẹ́ lọ kẹ́ má padà wá, òun lẹ̀ ní dé bá. Gbogbo ẹnikẹ́ni yòówù tó bá pinnu ibi fún yín, òun fún ẹ̀ ló máa forí ara ẹ̀ ló máa fi gbé ibi ẹ̀. Torí Bíbélì sọ wípé ẹni tó jọ ọgbà tútù ní ejò yóò bùṣán. Ojú wà ènìyàn ló máa tọ̀ wá bí wọ́n ṣe ń tọ̀ wá látàtẹ̀yìn wá, bọ́n ṣe ń tọ̀ wá lọ́kùnrin lóbìnrin, lọ́mọdé lágbà, bọ́n ṣe ń tọ̀ wá àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí àti oníṣẹ̀ṣe. Gbogbo ẹ̀dá ènìyàn ló ń tọ̀ wá tí wọ́n ń wá ìrànlọ́wọ́ wá. Ọgbọ́n, ìmọ̀ àti òye tí wọ́n máa fi ṣàṣeyọrí bọ́n bá ṣe ń tọ̀ wá, ọgbọ́n, ìmọ̀ àti òye tí wọ́n máa fi bá wọn lò tí òfin ní jẹ̀bi lórúkọ Jésù. Kọ́ síbikíbi tí ènìyàn wà tí afẹ́fẹ́ ò ní kàn lára. Àdúrà tá à ń gbà yìí lọ́wọ́lọ́wọ́ báyìí kó lọ máa bá Agbala Gabriel, kó lọ máa bá gbogbo àwọn supporters pátápátá, gbogbo ẹ̀yin ará diaspora, gbogbo ẹ̀yin United States, United Kingdom, káàkiri jákè àti gbogbo ẹ̀yin ti Nàìjíríà pátápátá, kí àdúrà yìí kó lọ máa bá yín. Only Jesus TV. Ọ̀rọ̀ Ọlọ́run wípé ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Ó ní ẹ fi ọpẹ́ fún Olúwa fóun nìkan tó ṣohun ńlá. Jẹ́ kí ilé Ísírẹ́lì kó wí nísinsìnyí pé àánú rẹ̀ dúró láéláé. Jẹ́ kí ará ilé Áárónì kí ó wí nísinsìnyí pé àánú rẹ̀ dúró láéláé. Ẹ jẹ́ kí àwọn ènìyàn tí ó bẹ̀rù Olúwa kí ó wí nísinsìnyí pé àánú rẹ̀ dúró láéláé. Èmi náà mo wí nísinsìnyí wípé Olúwa, àánú rẹ̀ dúró láéláé lórí ayé mi àti ìdílé mi, lórí ayé gbogbo ọkàn pátá tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí àti ìdílé ẹnì kọ̀ọ̀kan yín. Gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe pátápátá, mo gbé Ọlọ́run ga torí àánú Ọlọ́run dúró láéláé lórí ayé yín. Gbogbo ẹ̀yin tí ẹ ò tún subscribe lọ́wọ́lọ́wọ́ báyìí, mo gbé Ọlọ́run ga torí pé àánú Ọlọ́run ó wà lórí ayé yín bákan náà. Ògo ni fún Kristi lókè ọ̀run. Hallelujah. Mo kí gbogbo ọkàn pátá tó ń wò mí. Èmi ni ọmọ yín Evangelist Daniel Taiwo Ọlọ́finṣàwò aka Only Jesus ti ìkànnì Only Jesus TV. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí mo kí yín o. Ẹ ṣé bí ẹ ṣe ń wo àwọn fídíò tí à ń mú wá fún wa, ẹ ṣe ń like, tẹ́ bá wá ń share ìbákan náà. Ẹ̀yin tẹ́ dẹ̀ tí subscribe, tẹ́ ń subscribe, mo kí yín. Ẹ ṣé yóò dára fún yín. Ilé àtọ̀nà yín ò ní bàjẹ́, ọ̀nà yín ò ní dàrú. Gbogbo àdáwọ́lé yín pátápátá a máa yọrí sí rere. Ó kù díẹ̀ kọ́dún yín parí lórúkọ Jésù. Ayọ̀lẹ́ ò fi parí ẹ̀, ẹ ò ní fẹ́ kún parí ẹ̀ lórúkọ Jésù. Nǹkan tí ẹ rò kò ní ba nǹkan tí ẹ ń rò jẹ́ ní agbára Ọlọ́run Olódùmarè. Kí ni èrèdí tí mo fi ń ṣe fídíò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí? Kí ni èrèdí tí mo fi ń ṣe fídíò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí? Kò sí ìdí méjì tí mo fi ń ṣe fídíò yìí bí kò ṣe nítorí Agbala Gabriel. Nítorí Agbala Gabriel. Gbogbo ẹ̀yin testimonies Jesus TV, mo mọ̀ pé tí ẹ̀yin tó jẹ́ pé òdú ni Only Jesus TV sí yín kì í ṣe àìmọ̀ fún olóko. Ẹ ti mọ̀ yín pé olólùfẹ́ Agbala Gabriel ní ìkànnì yìí Only Jesus TV. Àwọn nǹkan tó sì lọ nípa Agbala Gabriel à ń mú wá fún wa, ṣùgbọ́n lọ́tẹ̀ yìí kì í ṣe wípé a pèlè fẹ́ mú àwọn nǹkan tó lọ nípa Agbala Gabriel wá fún wa, bí kò ṣe wípé a fẹ́ dìjọ ṣe nǹkan pàtàkì kan. A fẹ́ dìjọ ṣe nǹkan pàtàkì kan. Ìdí tí fídíò yìí fi ń wáyé nìyẹn. Bíbélì pa wá láṣẹ bẹ́ẹ̀. Mo sì mọ̀ pé gbogbo ẹ̀yin onínú rere ọlọ́kàn rere náà ẹ ó gbà pẹ̀lú mi. Ìdí tí fídíò yìí fi ń wáyé lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ó gbà pẹ̀lú mi. Kí ni ìdí náà? Òun ni pé Bíbélì sọ pé ẹ wá àlàáfíà Jerúsálẹ́mù, àwọn tó fẹ́ wọn ó ṣe rere. Ìránṣẹ́ Ọlọ́run Paul Apostoli náà tún sọ wípé ẹ̀yin ará ẹ máa gbàdúrà fún wa.
ẹ̀yin ará ẹ máa gbàdúrà fún wa. So tí ènìyàn bá wo iṣẹ́ ribiribi tí Agbala Gabriel ṣe nílùú Ìbàdàn ní abúlé kan tá à ń pè ní Òjé, èèyàn á yin Ọlọ́run lógo, èèyàn á sì gbàdúrà fún Agbala Gabriel. So gbogbo ẹ̀yin onínúure pátápátá, gbogbo ẹ̀yin onínúure pátápátá, mo fẹ́ kẹ́ súnmọ́ bí ẹ ṣe ń wo fídíò yìí ò gùn o. So wọn bá ìṣẹ́jú yìí mo fẹ́ jẹ́ kí a fi hàn Agbala Gabriel. Gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ Agbala Gabriel, gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn Agbala Gabriel, mo fẹ́ kẹ́ fìfẹ́ yẹn hàn báyìí. Nípa kíni? A fẹ́ dìjọ gbàdúrà fún Agbala Gabriel. Mo ní àwọn prayer points níbí báyìí tí mo fẹ́ gbà fún Agbala Gabriel. Kìkì nǹkan tí mo kàn nílò lọ́wọ́ yín, ìfọwọ́sowọ́pọ̀ tí mo nílò lọ́wọ́ yín ni pé kí ẹ ṣe àmì ní comment box yẹn. Mo fẹ́ jẹ́ kẹ́ type àmì láti fi support ti yín náà, wípé yín náà ẹ support Agbala Gabriel. Ọ̀rọ̀ owó kọ́ leléyìí o, èmi ò béèrè owó lọ́wọ́ wa o, mi ò béèrè lọ́wọ́ wa. Mo ń béèrè pé ká ṣe kí ni, ká gbàdúrà fún Agbala Gabriel. Nítorí pé kí ni Paul Apostle ti sọ, ó ní ẹ̀yin ará ẹ máa gbàdúrà fún wa, ẹ máa gbàdúrà fún wa. So Agbala Gabriel náà ìyẹlẹ́ni tá à ń gbàdúrà fún, irú ẹni tí Ọlọ́run lò takuntakun ní àkókò yìí. Ẹ̀rí báyìí ní abúlé tá à ń pè ní Òjé yìí nílùú Ìbàdàn ní ọ̀sẹ̀ tó kọjá, ìránṣẹ́ yẹn ṣiṣẹ́ takuntakun. Gbogbo ẹ̀yin tí ẹ bá ń bá Holy Jesus bọ̀, tí ẹ ń fọ́lò wa, àwọn fídíò tá à ń gbé wá, tí ẹ ń ṣe kíni, tẹ́ ẹ ń wò àwọn fídíò tá à ń gbé wá, ẹ máa mọ nǹkan tí mò ń sọ yìí. Ní last week bí Ọlọ́run ṣe lo Agbala Gabriel ní ìlú Ìbàdàn ní abúlé kan tá à ń pè ní Òjé, gbogbo àwọn ìyá arúgbó yẹn, ẹ̀rí báyìí Ọlọ́run dẹ̀ lo Agbala Gabriel láti máa sọ ayé wọn dọ̀tun. Ibi tí wọ́n ń gbé, Agbala Gabriel á ṣe kíni, ó máa renovate ẹ̀, ó máa renovate ẹ̀, ó máa tún ṣe, á dẹ̀ furnish ẹ̀. Ẹ̀rí báyìí gbogbo sílì tó ti já, ẹ mọ̀ bí ilé abúlé ṣe máa ń rí, ilé arúgbó, gbogbo sílì tó ti já á sọ di tuntun. Ó máa ṣí òkè yẹn, á sílè òkè yẹn pa pẹ̀lú asbestos tuntun. Ẹ̀rí báyìí á dẹ̀ kun inú ilé wọn, á kun inú ilé àwọn ìyá yẹn. Lẹ́yìn ìgbà tó bá tún kun ilé àwọn ìyá yẹn tán, ó máa ra fóòmù tuntun fún wọn. Ó máa tẹ́ képẹ́ẹ̀tì síbẹ̀. Gbogbo inú ilé tó dàbí ilé ibi tí èkúté àti ológbò ń gbé tẹ́lẹ̀, àwa rẹwà. Ẹ̀rí báyìí Agbala Gabriel ó ń sọ ayé àwọn ìyá yẹn, ó ń sọ di ọ̀tun. Ẹ̀rí báyìí inú ilé tí wọ́n ti ń gbé tẹ́lẹ̀ tó jẹ́ pé atẹ́gùn òórùn burúkú ló ń fẹ́ sáwọn ìyá yẹn, atẹ́gùn ọ̀tun, fresh air, atẹ́gùn ọ̀tun ó bẹ̀rẹ̀ sí ní fẹ́ sí wọn. Atẹ́gùn tuntun, òórùn tó dá bẹ̀rẹ̀ sí ní fẹ́ sí àwọn ìyá yẹn. Tẹ́ bá wo àwọn fídíò, ẹ̀yin tẹ́ bá ti wo nǹkan, ẹ̀yin tẹ́ bá mọ̀ nǹkan tí mò ń sọ yìí, ẹ flash, ẹ lọ ẹ search lórí ìkànnì tẹ́ wà yìí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ lọ wo àwọn fídíò yẹn tẹ̀léra wọn lórí ìkànnì mi. Tẹ àwọn fídíò tó ju bí ọ̀sẹ̀ kan lọ, tó ju ọjọ́ mẹ́ta, ọjọ́ mẹ́rin lọ, ẹ ti rí níbẹ̀, ẹ ti rí àwọn pósítà yẹn, ẹ ti rí àwọn àkọlé yẹn níbẹ̀, àwọn bí Ọlọ́run ṣe lo Agbala Gabriel nínú ayé àwọn ìyá yẹn, tó jẹ́ pé ó gbà kísà kó lọ́rùn wọn, ó fún wọn ní aṣọ tuntun. Ẹ̀rí báyìí ó ra aṣọ tuntun fáwọn ìyá yẹn, aṣọ tuntun. Lẹ́yìn yẹn ó tún ra oúnjẹ fún wọn. Lẹ́yìn yẹn ó tún fún wọn ní owó. Àwọn ìyá tó tún lágbára láti tajà nínú wọn, ó tún dá wọn lókòwò. So ó fi ẹ̀rín sí àwọn ìyá yẹn lẹ́nu, ó pa wọ́n lẹ́rìn, ó múnú wọn dùn. Agbala Gabriel ní kọ́kọ́ náà ni àdúrà tá a fẹ́ gbà yìí máa lọ máa bá gbogbo àwọn supporters pátápátá, gbogbo àwọn tó ń support Agbala Gabriel financially, tó jẹ́ pé wọ́n ń finance ministry yìí láti máa ran àwọn ènìyàn lọ́wọ́. Gbogbo àwọn tí Ọlọ́run lò fún Agbala Gabriel lọ́kùnrin lóbìnrin, lọ́mọdé lágbà, bí bá ṣe ń ṣe àdúrà yìí tí mò ń gbàdúrà yìí gẹ́gẹ́ bí ikọ̀ àtìríjọ Ọlọ́run, tí mo dúró sí orí àpáta Kristi, ilẹ̀ mìíràn iyanrìn ni, tí mo gba Jésù gbọ́, tí mo gba nǹkan mìíràn gbọ́, tí mo tẹnubọ ẹ̀jẹ̀ Jésù, tí mò ń sọ̀rọ̀ agbára jáde. Bí mo bá ṣe ṣàdúrà yẹn, tí gbogbo ẹ̀yin tàdíjọ́ ń wo fídíò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí, tẹ̀dẹ̀ ń comment amen, tẹ̀ ń comment àmín, ẹ jọ̀ọ́ ẹ type àmín yẹn kó tóbi 7 times nígbà méje.
ó wá kéré jù ẹ tiẹ̀ wá lè type ẹ̀ nígbà méje, ẹ type ẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo kẹ́yìn náà lọ́wọ́ sí pé èmi náà support Agbala Gabriel. Inú mi dùn sí iṣẹ́ rere tó ń ṣe ní orílẹ̀-èdè wa Nàìjíríà yìí. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Agbala Gabriel ní òkè òkun, ní United States, ní United Kingdom, ní káàkiri ní India, ní China, káàkiri bẹ́ẹ̀ yẹn, gbogbo orílẹ̀-èdè, gbogbo àgbáyé tí ẹ ti nífẹ̀ẹ́ Agbala Gabriel, tí ẹ gbọ́ nípa Agbala Gabriel, mo fẹ́ jẹ́ kẹ́ ṣe kí ni, kẹ́yìn náà kẹ́ fi ìfẹ́ rere, inú rere tí ẹ ní sí Agbala Gabriel, mo fẹ́ kẹ́ fi hàn nínú fídíò yìí nípa kí comment amen amen amen, ẹ support Agbala Gabriel nípa tí type amen amen ní ìgbà méje. Tí ẹ bá tẹ̀ wá lè ṣe, tẹ́ ẹ bá tẹ̀ lè type ẹ̀ nígbà méje, bó jẹ́ ìgbà kan ṣoṣo péré, ẹ lọ sínú comment box yẹn kẹ́ type amen. ṣẹ́rí yín ní kẹ́ni kó lè ṣe mí. Agbala Gabriel deserve àdúrà wa. Lóòótọ́ bá ti ẹ̀ gbàdúrà fún, iṣẹ́ rere tí Ọlọ́run lò fún, ó ti ń súre fún, ó ti ń gbàdúrà fún. Ṣùgbọ́n àwa náà gẹ́gẹ́ bí ènìyàn tọ́lọ́run fi àṣẹ sí lẹ́nu, gẹ́gẹ́ bí ènìyàn tọ́lọ́run dá, ẹ̀rí ẹnu wa, àṣẹ ń bẹ lẹ́nu wa. Bíbélì sọ ó ní ikú àti ìyè ń bẹ nípa hán, ó ní bàbá ṣe lò la máa jèrè ẹ̀. Ẹ̀rí báyìí, ó ní bàbá ṣe lò la máa jèrè ẹ̀. So nítorí náà kọ́, mo fẹ́ ká lo ahọ́n wa lọ́wọ́lọ́wọ́ báyìí láti fi súre fún Agbala Gabriel. Má wàá gbàgbé pé tó bá nà ìka kan sọ́mọ ẹnìkejì ẹ, 9 tó kù ó ṣe kí ni, ó ń padà bọ̀ wá jẹ́ tiẹ̀, ó ń padà bọ̀ wá jẹ́ tiẹ̀. Nítorí náà nípa bẹ́ẹ̀, màá máa bẹ̀ sí ní ṣe àdúrà yìí. Bí bá ṣe ń ṣe àdúrà yẹn, ẹ jọ̀wọ́ ẹ̀yin náà ẹ type amen láti fi support yín hàn fún Agbala Gabriel pé Agbala Gabriel, a nífẹ̀ẹ́, we love you. Inú wa dùn sí nǹkan tó ń ṣe, inú wa dùn sí ipa àti ọ̀nà tó yàn. Inú wa dùn sí bí Ọlọ́run ṣe ń lò ẹ́, bí Ọlọ́run ṣe ń lò ẹ́. Bí ó gba àwọn ènìyàn bá ń ṣe bí Agbala Gabriel ti ń ṣe yìí, ilé ayé á túbọ̀ rọrùn báyìí. Ìgbé ayé àwọn tí ìgbé ayé wọn tí ó nira fún, tí ìgbé ayé ò dẹ̀ lọ́rùn, wọ́n á túbọ̀ rí ìrọ̀rùn. Ó máa circulate, ó máa káàkiri, ìrànlọ́wọ́ yẹn máa lọ gan-an, ó máa lọ fà, ó máa lọ fà. Tá bá rírò àwọn èèyàn bí Agbala Gabriel bí eléyìí, ẹ má ṣì mí gbọ́ o. Gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí náà ní ọ̀nà kan tàbí òmíì, ẹ̀yin náà ń kó ipa tiyín láti ran ẹnìkejì lọ́wọ́ o. Gbogbo àná kan la máa wá sórí fídíò, gbogbo àná kan la máa gbé kámẹ́rà sórí. Èmi náà tí mò ń sọ̀rọ̀ yìí ní locality mi, èmi náà ń gbìyànjú ìwọ̀nba tèmi náà lè gbìyànjú. Yorùbá sọ pé bọ́wọ́ ikú bá ṣe mọ́ ló ṣe fi nu ojú. So àwọn opó tó yí mi ká, èmi náà ń gbìyànjú níwọ̀nba tèmi náà. Àwọn tó dàbẹ̀ ń kókù díẹ̀ káàtó fún nípa jíjẹ mímu, èmi náà ń gbìyànjú níwọ̀nba tèmi náà. Ìwọ̀nba dèríkà méjì tèmi náà bá ní, èmi náà ń pín sí méjì. Bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé èmi náà ń ríṣì àwọn tó kù díẹ̀ káàtó fún. Mo dẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ náà ni ẹ̀yin tẹ̀ ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ̀yin bàbá tẹ̀ ń wò mí yìí, ẹ̀yin màmá tẹ̀ ń wò mí yìí, arákùnrin àti arábìnrin tẹ̀ ń wò mí yìí, mọ̀ pé ní àdúgbò wa náà àwa náà ń ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n fún Agbala Gabriel, a ti mọ̀ yìí pé mission yìí ó dìdì jẹ́ mission tó jẹ́ pé láàárọ̀, lọ́sàn-án, lálẹ́, lóru, mission tó jẹ́ pé ó ti gbà gẹ́gẹ́ bí àgbélébù tó gbé ni. So mo fẹ́ yẹ ká gbárùkù tì láti fi àdúrà ràn lọ́wọ́, láti fi àdúrà ràn lọ́wọ́. Ọlọ́run náà dẹ̀ ṣe kí ni, inú Ọlọ́run náà dẹ̀ dùn sí. Ó ti sọ pé ẹnikẹ́ni tó bá tún súre fún wa, òun yóò súre fún ẹni bẹ́ẹ̀. So bẹ́ẹ̀ bá ṣe ń súre fún Agbala Gabriel, Ọlọ́run náà yóò ṣe kí ni, yóò máa súre fún ẹ̀yin náà. Bẹ́ẹ̀ bá ṣe ń gbàdúrà fún Agbala Gabriel, Ọlọ́run náà yóò máa gbàdúrà fún ẹ̀yin náà. Yes, Ọlọ́run yóò máa gbàdúrà fún ẹ̀yin náà. Nítorí náà ńkọ́, màá bẹ̀rẹ̀ sí ní máa gbàdúrà yẹn báyìí. Bí ẹ ṣe ń wo fídíò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí, tẹ̀rín tayọ̀tayọ̀ tìdùnnú tó bá tiẹ̀ ní ìpèníjà kan tó ń là kọjá lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣùgbọ́n nítorí pé ìwọ náà nínú dúdùn sí fídíò yìí, sí ohun tá à ń sọ nípa Agbala Gabriel, sí iṣẹ́ tó ń ṣe, tó múnú àwọn ènìyàn dùn, tó ń pa àwọn ènìyàn lẹ́rìn, tó ń nomijé àwọn ènìyàn nù, ẹ̀rí tó ń dá ìrètí padà fáwọn tí kò sí ìrètí fún mọ́. Òun náà kọ́ Ọlọ́run ni o, Ọlọ́run ni àtàwọn tí Ọlọ́run fi yí ká láti ṣe kíni, láti máa yield to his call, láti máa dá lóhùn. Bó bá ṣe ń pè báyìí, àwọn ènìyàn ń ṣe kíni, wọ́n ń dìde, wọ́n ń gbárùkù ti Agbala Gabriel. So Agbala Gabriel kọ́, Ọlọ́run ni. Wọ́n ní pé igi ló wà lẹ́yìn ọgbà tí ọgbà fi dúró. So Ọlọ́run ni igi tó wà lẹ́yìn ọgbà Agbala Gabriel.
tá a fi ń rí àwọn iṣẹ́ rere àwọn iṣẹ́ takuntakun tó ń ṣe ṣùgbọ́n síbẹ̀ náà ẹ jẹ́ ká lu Agbala Gabriel lọ́gọ ẹnu nítorí pé kí ni ó jí olóòótọ́ sí ìpè yẹn ni àìmọye àwọn tó lọ́n fún lórí ọ̀fẹ́ náà àìmọye àwọn tó mọ̀yàn àìmọye àwọn tó ní connection àìmọye àwọn tó jẹ́ pé wọ́n láàmìlaka àìmọye àwọn tó jẹ́ pé kódà gan níbi tí owó pọ̀ dé wọ́n tún sọ kí ni wọ́n tún lọ bẹ́ẹ̀rì owó wọ́n lọ bẹ́ẹ̀rì ẹ̀ mọ́lẹ̀ ni tó jẹ́ pé wọ́n lérò pé nígbà táwọn bá tún kú wọ́n á tún máa continue láti máa náwó lọ́run irọ́ ni o it's lie tá a bá wo àwọn fídíò kan lẹ́yìn ọjọ́ mẹ́ta ìlú social media àwọn òyìnbó ni tí wọ́n fi kíní yẹn dictator ni gold finder ẹ̀rí báyìí tó fi ń wá ilẹ̀ káàkiri wọ́n bá nígbà tí wọ́n detect gold yẹn wọ́n wá lọ wú ilẹ̀ yẹn bẹ̀rẹ̀ àgáǹdì òkú ni wọ́n cups ló wà ń bẹ̀ òkú ló wà ń bẹ̀ ẹ̀rí báyìí ìgbà tí wọ́n máa fi wú òkú yẹn jáde ẹ̀rí gold ni aago tó wà lọ́wọ́ ẹ̀ bọ́ọ̀sì kékeré yẹn ó tún sílé ẹ̀ pa pẹ̀lú padlock ó tún ní kóòdì ẹ̀rí báyìí ìgbà tó máa ṣí gbogbo ẹ̀ báyìí dọ́là wà ń bẹ̀ àwọn gold aago ọwọ́ àwọn bankus àwọn ring àwọn ẹ̀gbà ọwọ́ tó jẹ́ gold ló wà ń bẹ̀ gold gidi àwọn gold tó jẹ́ pé kì í ṣe olówó kékeré bó ṣe kéré tó yẹn tó jẹ́ pé tí wọ́n bá value ẹ̀ ó léye tó jẹ́ so àwọn èèyàn bẹ́ẹ̀ tún sì wà nínú ayé yìí tó jẹ́ pé àwọn náà wọ́n rí àwọn ẹni tó kù díẹ̀ káàtó fún ní apá ọ̀tún wọn ní apá òsì wọn nínú ẹbí wọn ṣùgbọ́n wọn ṣe kí ni wọ́n mójú kúrò lára wọn ẹ̀rí wọ́n gbójú kúrò lára wọn ẹ̀rí báyìí ṣùgbọ́n Agbala Gabriel lélẹ́yìí láwùjọ wa gbogbo wa ló hàn sí àwọn iṣẹ́ takuntakun wọ̀nyí tó ṣe nítorí náà ńkọ́ láti igun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo àgbáyé pátápátá mo fẹ́ jẹ́ kádìjọ máa ṣàmì láti fi inú rere ta ní sí iṣẹ́ tí Agbala Gabriel ń ṣe láti fi hàn bí mo ṣe ń gbàdúrà fún Agbala Gabriel kí n tó wá lọ sínú àdúrà yẹn ẹ jẹ́ kọ́kọ́ gbàdúrà yìí fún gbogbo ojú tó ń wò mí pátápátá àti gbogbo ọkàn pátápátá tó jẹ́ pé àwọn náà yóò type amen lẹ́yìn ìgbà tí fídíò yìí tó bá parí tàbí kí fídíò yìí tó parí bó ṣe lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ máa click sórí comment box yẹn kẹ́ máa tẹ amen yín báyìí torí pé ọ̀pọ̀lọpọ̀ tún lè gbàgbé kí wọ́n sì kúrò lórí fídíò yìí nígbà tí fídíò bá máa fi parí ṣùgbọ́n bó ṣe ń rántí lọ́wọ́lọ́wọ́ báyìí mo ṣe ń sọ yìí o kò sí ohun tó fi ń ṣèyàn o lè click sórí comment box yẹn báyìí kó o máa type amen rẹ mo gbà á ní àdúrà gẹ́gẹ́ bí ẹni ìpè ẹni tí Ọlọ́run pè ní ìpè rẹ̀ ní ìpè evangelist tí Ọlọ́run pè mí láti 2002 tí Ọlọ́run ti pè mí tí mo sì wà lórí ìpè yẹn tí mi ò mú nǹkan kan mi mọ́ mi ò ṣoògùn mi ò gbẹ́bọ bẹ́ẹ̀ sì ni mi ò gbé ètùtù mi ò ní agbára kankan lẹ́yìn agbára Jésù kò sì sí orúkọ kan tí mo gbójúlé lẹ́yìn orúkọ Jésù kò sì sí orí ìpìlẹ̀ tí mo dúró lé lẹ́yìn ìpìlẹ̀ Kristi orí àpáta Kristi ni mo dúró lé nítorí náà orúkọ Jésù yẹn tí mo gbàgbọ́ òun ni mo fi ń gbàdúrà fún gbogbo ọkàn pátápátá tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí pé àti ẹ̀yin àti ẹbí yín àti ẹ̀yin àti ìdílé yín lórúkọ Jésù Kristi níwọ̀nba tó kù kí ọdún yìí parí ayọ̀ lẹ ó fi parí ẹ̀ ẹ ò ní fi ẹkún parí ẹ̀ lórúkọ Jésù gbogbo ohun tẹ́ ẹ̀ ń rí tó ń pa yín lẹ́rìn gbogbo ohun tẹ́ ẹ̀ ń rí tó ń dùn yín nínú lórúkọ Jésù kò ní pa yín lẹ́kún lórúkọ Jésù kò ní bà yín nínú jẹ́ mo gbàdúrà lórúkọ Jésù Kristi bí ẹ ṣe ń wo ọdún yìí tọ́dún yìí ń súnmọ́ yín tẹ̀yin náà ń súnmọ́dún lórúkọ Jésù Kristi ẹ ò ní ṣọdún yẹn ní gbóbì ẹ ò ní ṣọdún yẹn ní ọgbà ẹ̀wọ̀n ẹ ò ní fi máa lọ sílé ẹjọ́ máa lọ máa bọ̀ ẹ ní fi ṣe ọdún lórúkọ Jésù Kristi ẹ ò ní di ẹni tí wọ́n ń bò mọ́lẹ̀ wípé ó ti wà ní mọ́ṣúárì tàbí láti gbé lọ sí ìtẹ́ òkú bí ọdún yìí ṣe ń parí lórúkọ Jésù Kristi mo gbàdúrà ìbùkún òpin ọdún oore òpin ọdún Ọlọ́run yóò gbélé yín lọ́wọ́ ní orúkọ Jésù Kristi ẹ ò ráàánú gbà o bẹ́ẹ̀ bá ṣe ń jáde ìbùkún ni fún yín bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ìbùkún ni fún yín ire àti àánú yóò máa tọ̀ yín lẹ́yìn ní gbogbo ọjọ́ ayé yín pátápátá ẹ ò ní fi àìsàn ṣọdún yìí o lórúkọ Jésù ẹ ní dẹni tí wọ́n wù káàkiri ẹ ò ní dẹni tí wọ́n ń gbé kiri àìsàn ò ní dá yín gúnlẹ̀ bẹ́ẹ̀ sì ni àrùn ò ní dá yín gúnlẹ̀ àìrójú àìráyè kò ní dé bá yín ohun tí ẹ rò kò ní ba nǹkan tí ẹ ń rò jẹ́ gbogbo ohun tí ẹ bá ti dáwọ́lé lórúkọ Jésù a máa yọrí sí rere ni bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ sì ń bẹ láàyè ní orúkọ Jésù Kristi bẹ́ẹ̀ ni mo wí ó ti rí bẹ́ẹ̀ kò yí padà ẹ̀jẹ̀ Jésù ṣèdìdí ẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín
àmín àmín ní orúkọ Jésù. Now ẹ jẹ́ ká wá máa ṣe àmín ní comment box yẹn. Tẹ́ bá ti ń type àmín tẹ́lẹ̀, ó yẹ tún continue láti type àmín yẹn. A fẹ́ gbàdúrà fún olólùfẹ́ wa ìyẹn Agbala Gabrael fún inú rere tá a ní sí láti fi hàn pé Agbala Gabrael máa bá iṣẹ́ rẹ lọ, inú wa ń dùn sí ọ, a sì ń gbàdúrà fún ọ. Bákan náà bí a ṣe ń gbàdúrà fún Agbala Gabrael kó lọ máa bá gbogbo àwọn supporters ẹ̀ náà pátápátá. Kò síbikíbi tí ènìyàn wà tí afẹ́fẹ́ ò ní kàn lára. Àdúrà tá à ń gbà yìí lọ́wọ́lọ́wọ́ báyìí kó lọ máa bá Agbala Gabrael, kó lọ máa bá gbogbo àwọn supporters pátápátá, gbogbo ẹ̀yin ará diaspora, gbogbo ẹ̀yin United States, United Kingdom, káàkiri jákè àti gbogbo ẹ̀yin ti Nàìjíríà pátápátá, kí àdúrà yìí kó lọ máa bá yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń support Agbala Gabrael financially ni mò ń fi tinútinú tọkàntọkàn, inú funfun inú mímọ́ ọkàn funfun, láì bá ti yàn jẹ́, láì ní ẹ̀jẹ̀ ènìyàn lọ́wọ́, láì lọ́wọ́ sí ìṣubú ọmọ ẹnì kejì ni mo fi ń súre, ni mo fi ń gbàdúrà yìí fún yín lọ́wọ́lọ́wọ́ báyìí pé ní orúkọ Jésù Agbala Gabrael, iṣẹ́ ìránṣẹ́ tí Ọlọ́run gbélé ẹ lọ́wọ́, lórúkọ Jésù iṣẹ́ ìránṣẹ́ yẹn wàá ṣe láṣeyè. Lórúkọ Jésù iṣẹ́ ìránṣẹ́ yẹn kò ní dojúrú mú ẹ lọ́wọ́. Lórúkọ Jésù ọ̀pá àṣẹ iṣẹ́ ìránṣẹ́ rẹ lórúkọ Jésù Kristi ayé ò ní ṣẹ́ mọ́ ọ lọ́wọ́, kò ní ṣẹ́ mọ́ ọ lọ́wọ́ lórúkọ Jésù. Ìpè rẹ lórúkọ Jésù kò ní di èpè mọ́ ọ lọ́wọ́. Mo gbàdúrà iṣẹ́ ìránṣẹ́ rẹ kò ní di ìṣẹ́ mọ́ ọ lọ́wọ́. Mo gbàdúrà fún ọ Agbala Gabrael, ìfòròyàn rẹ kò ní gbẹ, ìfòròyàn rẹ yóò máa pọ̀ sí ní orúkọ Jésù Kristi. Mo gbàdúrà fún ọ Agbala Gabrael, oore ọ̀fẹ́ Ọlọ́run lórí ayé rẹ yóò máa pọ̀ sí ní orúkọ Jésù Kristi, yóò máa pọ̀ sí. Mo gbàdúrà fún ọ Agbala Gabrael, ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè yóò máa tọ́ ọ, yóò máa darí ẹ ní orúkọ Jésù Kristi. Ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè yóò máa bá ọ sọ̀rọ̀, o ò ní ṣìṣe, o ò ní ṣìwàwù, o ò ní ṣi ẹsẹ̀ gbé, ohun tí ò yẹ kó sọ o ò ní sọ, ìwà tí ò yẹ kó wù o ò ní wù, o ò ní wù, ìrìn tí ò yẹ kó rìn o ò ní rìnrìn àjò yẹn lórúkọ Jésù. Ibi tí ò yẹ kó lọ o ò ní lọ síbẹ̀. Ẹ̀mí máa tọ́ ọ, ẹ̀mí máa darí ẹ lórúkọ Jésù Kristi. Mo gbàdúrà fún ọ. Solomoni béèrè ọgbọ́n lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run fún ní ọgbọ́n, ó tún fún ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbùkún pẹ̀lú ẹ̀ tí ò tiẹ̀ béèrè fún. Mo gbàdúrà fún Agbala Gabrael lórúkọ Jésù, ọgbọ́n tó máa fi ṣàṣeyọrí ní gbogbo ìrìn àjò ẹ pátápátá, pàápàá jùlọ iṣẹ́ ìránṣẹ́ tó ń ṣe yìí láti máa ran àwọn ènìyàn lọ́wọ́. Onírúurú àwọn ènìyàn ló máa tọ̀ wá, bí wọ́n ṣe ń tọ̀ wá látàtẹ̀yìn wá, bí wọ́n ṣe ń tọ̀ wá lọ́kùnrin lóbìnrin, lọ́mọdé lágbà, bí wọ́n ṣe ń tọ̀ wá àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí àti oníṣẹ̀ṣe, gbogbo ẹ̀dá ènìyàn ló ń tọ̀ wá tí wọ́n ń wá ìrànlọ́wọ́ wá. Ọgbọ́n ìmọ̀ àti òye tí wọ́n máa fi ṣàṣeyọrí bí wọ́n bá ṣe ń tọ̀ wá, ọgbọ́n ìmọ̀ àti òye tí wọ́n máa fi bá wọn lò tí òfin ní jẹ̀bi lórúkọ Jésù. Kọ́lọ́run kó yọ̀ǹda ẹ̀ fún ẹ, Kọ́lọ́run kó túbọ̀ yọ̀ǹda ẹ̀ fún ẹ, Kọ́lọ́run kó túbọ̀ yọ̀ǹda ẹ̀ fún ọ lẹ́kùnrẹ́rẹ́ ní orúkọ Jésù. Mo gbàdúrà fún ọ Agbala Gabrael lórúkọ Jésù Kristi, àti ìwọ àti aya rẹ àti ìwọ àti àwọn ọmọ rẹ lórúkọ Jésù. Ẹ ò ní rí dààmú, ẹ ò ní rí wàhálà, orí yín ò ní gbàbọ̀dì, ogun ayé ò ní borí yín, ogun iṣẹ́ ìránṣẹ́ ò ní borí ẹ lórúkọ Jésù. Ò ní fi aya ṣiṣẹ́ ìránṣẹ́, ò ní fi àwọn ọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ lórúkọ Jésù Kristi. Ẹ̀mí rẹ lórúkọ Jésù kò ní bọ́ lójijì. Mo gbàdúrà fún ọ lórúkọ Jésù, arúgbó wòlíì lọ́lọ́run máa ṣe ọ́. Torí Bíbélì sọ wípé ẹ̀mí gígùn àti àlàáfíà la ó fi lo ọjọ́ ayé wa. Agbala Gabrael, ẹ̀mí gígùn àti àlàáfíà ló máa fi lo ọjọ́ ayé rẹ nínú iṣẹ́ ìránṣẹ́ yìí lórúkọ Jésù. Ò ní fi iṣẹ́ ìránṣẹ́ pìtàn. Mo ti fìgbà kan jẹ́ ìránṣẹ́ Ọlọ́run rí, kò ní tẹnu ẹ̀ jáde lórúkọ Jésù Kristi. Gbogbo ìdánwò tí Sátánì bá gbé wá sí iwájú ẹ, bí Jésù bá lè borí Sátánì, gbogbo ìdánwò tí Sátánì gbé wá síwájú Jésù Kristi, Jésù borí ẹ̀. Sátánì sọ fún Jésù wípé ṣe bí ọmọ Ọlọ́run ni ẹ́, agbára ń bẹ lọ́wọ́ ẹ, ebi dẹ̀ ń pa ọ́, sọ òkúta yìí di àkàrà kó o sì jẹ. Ṣùgbọ́n Jésù jẹ́ kó yé wípé ènìyàn kì yóò wà láyé nípa àkàrà nìkan. Ó ti gbé Jésù lọ sí orí òkè ní ṣoṣo tẹ́ḿpìlì, ó ní kó bẹ́ sílẹ̀ wípé bá ti pàṣẹ fún àwọn áńgẹ́lì lọ́tún àtòsẹ́ pé wọ́n máa gbé ẹ dání, ẹ ò ní ṣubú, ẹsẹ̀ ò ní fi gún òkúta, ò ní fẹsẹ̀ rọ́, ò ní fẹsẹ̀ dá. Ṣùgbọ́n Jésù dá lóhùn wípé a ti kọ wípé ìwọ kò gbọdọ̀ dán Olúwa Ọlọ́run ẹ wò. Ẹ̀rí Jésù ṣẹ́gun Sátánì. Ó tún gbé Jésù lọ sí òkè gíga ẹ̀wẹ̀. Ó fi gbogbo àwọn ọrọ̀ ayé yìí pátápátá ó fi hàn Jésù Kristi, àwọn ọrọ̀, àwọn oko, àwọn gbàjàrà ńláńlá. Ẹ̀rí báyìí ó fi àwọn àlùmọ́nì, àwọn wúrà, gbogbo nǹkan àlùmọ́nì ayé pátá ló fi hàn Jésù Kristi pé yóò jẹ́ tiẹ̀ tó bá lè forí balẹ̀ fún mi. Ṣùgbọ́n Jésù dá lóhùn wípé a ti kọ̀wé ẹ̀ wípé Olúwa Ọlọ́run ẹnìkan ṣoṣo ni kí wọ́n kó forí balẹ̀ fún.
ó ṣẹ́gun drágò, ó ṣẹ́gun sátánì, ó ṣẹ́gun ẹ̀mí òkùnkùn, ó ṣẹ́gun gbogbo àwọn ẹ̀mí àìmọ́ pátápátá. Mo gbàdúrà fún ọ lórúkọ Jésù Kristi Àgbàlá Gabriel, gbogbo ìdánwò kídánwò tí sátánì bá gbé wá síwájú ẹ, wàá borí sátánì, wàá ṣẹ́gun sátánì. Sátánì ò ní borí ẹ lórúkọ Jésù, ìdánwò ò ní borí ẹ lórúkọ Jésù, ìwọ ló máa borí ìdánwò lórúkọ Jésù Kristi. Mo gbàdúrà lórúkọ Jésù Kristi lẹ́nu iṣẹ́ ìránṣẹ́ yìí, Olúwa yóò fún ọ ní ìṣẹ́gun. Bẹ́ẹ̀ sọ pé aṣẹ́gun dágónì nípa ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn àti nípa ọ̀rọ̀ ẹ̀rí tó ń ti ẹnu wá jáde lórúkọ Jésù Kristi. Wàá ṣẹ́gun nínú iṣẹ́ ìránṣẹ́ yìí, ní ìrìnàjò iṣẹ́ ìránṣẹ́ yìí. Wàá ṣẹ́gun nípa tara, wàá ṣẹ́gun nípa tẹ̀mí, wàá ṣẹ́gun lójú ohun, wàá ṣẹ́gun lójú ayé, wàá ṣẹ́gun ní gbogbo ìrìnàjò rẹ pátá. Wàá ṣẹ́gun, wàá ju aṣẹ́gun lọ. Ọlọ́run yóò kó ìkógun fún ọ ní orúkọ Jésù. Mo gbàdúrà Ọlọ́run yóò máa dáàbò bò ọ́, ìwọ àti gbogbo àwọn team, gbogbo àwọn crew, gbogbo àwọn tó ń bọ̀ ọ́n ṣiṣẹ́ pátápátá ní media house, gbogbo wọn pátápátá, gbogbo àwọn alábàáṣiṣẹ́pọ̀ ẹ pátápátá lórúkọ Jésù. Ààbò Ọlọ́run yóò dájú lórí yín. Bẹ́ẹ̀ bá ṣe ń gbé mọ́tò tẹ́ ń travel lọ, tẹ́ ń travel bọ̀, tẹ́ ń lọ láti lọ máa ran àwọn èèyàn lọ́wọ́, àwọn mission yín bẹ́ẹ̀ ṣe ń lọ, Ọlọ́run á máa bá yín lọ, á máa bá yín bọ̀. Ẹ ò lè lásídẹ̀ǹtì lórúkọ Jésù Kristi. Gbogbo ẹnikẹ́ni tó bá pinnu ẹ̀ fún yín pé kẹ́ lọ kẹ́ má padà wá, òun lẹ̀ ní dé bá. Gbogbo ẹnikẹ́ni yòówù tó bá pinnu ibi fún yín, òun fún ẹ̀ ló máa forí ara ẹ̀ ló máa fi gbé ibi ẹ̀. Torí Bíbélì sọ wípé ẹni tó jẹ ọgbà tútù ní ejò yóò bùṣán. Bíbélì sọ wípé àwọn tí wọ́n dẹ̀ yóò máa wọn tìka lára wọn, àwọn tó gbẹ́ kòtò fún àwọn ló máa jìn sí. Ẹnikẹ́ni yòówù tó lè jẹ́, ẹ̀dákẹ́dá yòówù tó lè jẹ́, èèyàn kéèyàn yòówù tó lè jẹ́, tí wọ́n ń bínú gbogbo àwọn iṣẹ́ rere tó ń ṣe, àwọn iṣẹ́ rere tọ́lọ́run lù ẹ́ fún lórí ayé àwọn ènìyàn, gbogbo èrò búburú wọn yóò padà sí wọn lórí. Ámánì ó ro èrò búburú sí Mọ́díkáì, ó ro èrò búburú sí àwọn ará Júù, owó ara ẹ̀ ló fi ra igi, ó dẹ̀ fáwọn ènìyàn lówó workmanship, wọ́n rí igi sẹ́yìn kùlé ẹ̀, ṣùgbọ́n ìgbẹ̀yìngbẹ̀yìn òun gangan ni wọ́n gbé kọ́ sórí igi yẹn. Ẹnikẹ́ni ẹ̀dákẹ́dá tí wọ́n bá plan ibi fún ọ lórúkọ Jésù Kristi, gbogbo effort wọn lórí gbogbo ibi tí wọ́n plan fún ọ lórúkọ Jésù, àwọn fúnra wọn ní iṣẹ́ bí yẹn máa dà lé lórí ní orúkọ Jésù Kristi. Mo gbàdúrà, mo ṣe ń gbàdúrà yìí fún ọ náà, àkàdúrà yẹn kó lọ máa bá gbogbo àwọn supporters ẹ pátápátá, gbogbo ẹ̀yin tẹ́ ń support Àgbàlá Gabriel pátápátá lórúkọ Jésù Kristi, àtẹ̀yin àtàgbàlá Gabriel lórúkọ Jésù Kristi. Ẹ ò ní mọ ìbànújẹ́ lórúkọ Jésù Kristi, ẹ ní dèrò ẹ̀yìn lórúkọ Jésù Kristi, ẹ ò ní táwọ́ná, ẹ ò ní tàràkà. Mo gbàdúrà ẹ ò ní kí náírà kó àtijọ́, ẹ ò ní kí dọ́là kó àtijọ́ lórúkọ Jésù Kristi. Agbára owó yóò wà ní abẹ́ àtẹlẹsẹ̀ yín. Agbára owó yóò wà ní abẹ́ àtẹlẹsẹ̀ yín. Ẹ máa pe owó rán níṣẹ́ ni, owó ò ní pè yín rán níṣẹ́ lórúkọ Jésù. Bí wọ́n bá ti ń ná owó, ẹ ní bá wọn nójú níbẹ̀. Gbogbo ohun rere pátá tó yẹ kẹ́ ẹ fowó ṣe, ẹ ò ní fìràhùn ṣe lórúkọ Jésù Kristi. Mo gbàdúrà fún yín lórúkọ Jésù, ẹ ò ní fàìsàn ló gbà, àrùn ò ní kọlù yín, àìsàn ò ní kọlù yín bákan náà. Àlàáfíà Ọlọ́run kó máa bí sí fún yín lórúkọ Jésù. Lórí ara yín ẹ ò ní rí dààmú, lórí aya yín ẹ ò ní rí dààmú, lórí àwọn ọmọ yín ẹ ò ní rí dààmú, lórí ọkọ yín ẹ ò ní rí dààmú. Ọlọ́run máa palí lọ bíbọ̀ yín mọ́. Bí ẹ bá ṣe ń travel out tẹ́ ń travel in, Ọlọ́run máa dáàbò bò yín. Plane yín ò ní jábọ́ lórúkọ Jésù Kristi, ọkọ̀ yín ò ní forí sọgi lórúkọ Jésù Kristi. Ẹrù yín ẹ ò ní dà sílẹ̀ lójijì, ẹrù yín ò ní dẹrù ẹlẹ́rù, aya yín ò ní dáya láya, ọkọ yín ò ní dọkọ lọ́kọ, ọmọ yín ò ní dọmọ lọ́mọ. Ẹ ní rógun àwọn alọ́nilọ́wọ́ gbà lórúkọ Jésù, ẹ ní rógun àwọn ajínigbé bákan náà. Mo wá gbàdúrà olékè gbogbo ẹ̀ pátápátá, ìjọba ọ̀run ní èrè onígbàgbọ́ lórúkọ Jésù. Àti èmi àti yín, orúkọ wa yóò wọnú ìwé ìyè. Olúwa yóò kà wá yẹ ní ìjọba Ọlọ́run ní ìkẹyìn. Ohun káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere, bọ́ sínú ayọ̀ Olúwa Ọlọ́run ẹ yóò fọ̀ sí èmi àti yín lórúkọ Jésù. Tó bá ní àwọn ìwà kan tó ṣì wà lọ́wọ́ wa tó lè dènà wa láti wọ ìjọba Ọlọ́run, k'Ọlọ́run kó fi iná pín wa níyà lórúkọ Jésù Kristi. Ní orúkọ Jésù Kristi ni mo gbàdúrà ẹ̀, ní àṣẹ ti Baba, ní àṣẹ ti Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, 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 ní orúkọ Jésù Kristi. Bẹ́ẹ̀ ni kó rí, ó ti rí bẹ́ẹ̀. Ẹ̀jẹ̀ Jésù ṣèdìdí ẹ̀. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ẹ ṣé gbogbo ẹ̀yin tá lè jọ wo fídíò yìí, mú kí wa. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ọlọ́run yóò máa bùkún fún yín. Dátà yín tẹ́ ń lò tẹ́ fi ń wo àwọn fídíò tó ní Jesus ń gbé wá fún yín lórúkọ Jésù Kristi. Ọlọ́run yóò máa fi ọ̀pọ̀ rọ́pò. Ọlọ́run yóò máa bù sí àpò yín. Ẹ ò ní ṣaláìní, ẹ ò ní táwọ́ná, ẹ ò ní tàràkà lórúkọ Jésù. Ẹ ṣe ń táìpù ìmẹ̀ yẹn lórúkọ Jésù. Gbogbo àdúrà ìbùkún ẹ̀ lọ́nà méje kó máa jẹ́ tiyín ní orúkọ Jésù.
ẹ ṣeun lẹ́ẹ̀kan sí èmi ni evangelist Daniel Taiwo ọlọ́fin ṣàwo aka only Jesus àlàáfíà.